jẹ́ ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ kí àwa Yorùbá ẹ jẹ́ kí a súnmọ́ra wa, ẹ jẹ́ ká bára sòótọ́ ọ̀rọ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní ìran mẹ́ta kì í tòṣì. Ó ṣe mí láàánú o, ó ṣe mí láàánú gidi gan. Ní pé ọ̀pọ̀ ìtàn tá ti gbọ́ sẹ́yìn látòrí àwọn bàbá wa Awólọ́wọ̀, lórí bàbá wa MKO àti tí débi tó tún fẹ́ dé. Ṣẹ́wárí lè tó ń ṣẹlẹ̀ lójú wa yìí kì í ṣe ìtàn àwa fúnra wa náà la fẹ́ padà sọ di ìtàn. Ìtàn tó ń kálukú bá wá padà fire ẹ̀kọ́ náà ló máa padà máa kà fún àwọn àrọ́mọdọ́mọ ẹ̀. Ní ìsìn yìí àsìkò ìgbà tí Yorùbá kan dìde tí àwọn ẹ̀yà tó kù tí wọ́n dúró tì ní àwa tá a wá jẹ́ ẹ̀yà ẹ̀ tó jẹ́ Yorùbá la wá ń kọ̀yìn sí látara pé ṣóhun nìkan ni ṣóhun nìkan nìyẹn. Ó ti máa ń pọ́n mójú, ó ti máa ń pọ̀jù fún àwa Yorùbá. Ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú ó ti kọ́mọ̀ fáwa Yorùbá. Àsìkò ń kálukú tó bá jẹ́ máa dé kò ní kọjá ẹ̀. Kò síbẹ̀ dá ṣe lè ṣe ọ̀tẹ̀ ẹni kejì ẹ̀ tó tọ́lọ́n bá sọ wípé òun náà ló máa padà mókè àmókè yẹn. Ẹjọ́ bó wá ní gbogbo wa bá fẹ́ fojú sí. Bá ṣe ń wo lọ́tún tá ń wo lọ́sì yìí táṣíwájú bá padà gba ipò ààrẹ yìí, ibo ni àwa tá a jọ máa lè ta ti fojú wọn, ibo la fẹ́ fojú sí. Ẹ tẹ̀ jẹ́ kí n sọ kankan fún yín. Nǹkan tẹ́ ń sọ yìí pé ẹ fẹ́ jà òmìnira Yorùbá nation kankan. Mélòó nínú àwọn ọba aládé tó jẹ́ aṣojú fún àwa Yorùbá, mélòó nínú wọn ló ti jáde síta pé òun tẹ̀lé yín? Ẹ jọ̀ọ́ ṣe rí tí èèyàn ò bá lè ṣe nǹkan kò ní dá kó tún wá dàrú àbí kó dákun lọ́nà tí ó dá. Ẹ jẹ́ kí gbogbo àwa Yorùbá, àwa ọ̀dọ́ Yorùbá tá wà báyìí tí ìtàn fẹ́ ṣojú wa báyìí, ẹ jẹ́ ká mọ̀ tá a fẹ́ kọ sílẹ̀ dọ́mọ ọmọ wa o. Nítorí bó pẹ́ bó yá gbogbo ohun tá à ń ṣe lọ́jọ́ ti tòní yìí ó máa padà di ìtàn. Tẹ́ ẹ bá wo fídíò kan ó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ tí bàbá kan náà mítìnì àwọn PDP ni tí bàbá yẹn dìde tó ní wípé níbi tó ti wọ́ wá níbi táwa Yorùbá ta ti ń wọ́ bọ̀ pé gbogbo ẹ̀yin tí ẹ ṣe ẹgbẹ́ NRC ní ayé ìgbà yẹn ẹ wo ibi tí ìgbésí ayé Yorùbá dé. Ó sọ ó ní Àtíkù kí ni Yorùbá fẹ́ benefit ń bẹ̀. Ó sọ tinú ẹ̀ jáde. Àwọn bàbá yẹn jẹ́ ẹ̀rí ọgbọ́n kọ́nú ẹ̀. Ẹ jọ kí ló wá ṣàwọn ọ̀dọ́ àwa tó yẹ ká tó pègùn rẹ ká tiẹ̀ wò wípé at least níwọ̀nba ibi tí a dé yìí o ẹ jẹ́ kí a sọ pé kí Yorùbá o kó lọ ṣe o. Ẹ má yà kí n tàn yín, ẹni tó fẹ́ ṣe rere ló fẹ́ ṣe rere o. Ọ̀rọ̀ ẹgbẹ́ ò kàn kankan. Ẹni tó bá débẹ̀ tọ́lọ́n bá sọ pé kó wá padà débẹ̀ tó bá lẹ́mí àti ṣe rere ló máa ṣe. Bí gbogbo ayé ṣe dìbò yan Buhari tó, ẹ jọ ṣé gbogbo nǹkan tí ó sọ pé òun máa ṣe ló ṣe? Nígbà tí ó ń sọ̀rọ̀ tó ń campaign kí ló sọ pé òun ní màálù kan gbogbo ẹ̀? Ìyẹn ò tí tó já wa lójú, àìtí tó gbọ́n, especially Yorùbá lèmi ń bá sọ̀rọ̀ omi ìbẹ́ ìyá mi sọ̀rọ̀ o. Ìgbà yẹn náà wá dásìkò yìí náà ni àwa tá a tún wá jẹ́ Yorùbá la tún wá dúró pé ọmọ wa yìí rọ́ kò ní ṣe nǹkan kan kíní kan. Á dá ká ronú o kó tó di pé ilẹ̀ máa mọ́ bá wa. Á dá ká ronú tí ilẹ̀ bá mọ́ bá wa tán. Ẹ wo bí ogun àtẹ̀yìnjà ò ní jà ìran Yorùbá o. Ogun àtẹ̀yìnjà kò ní jà ìran Yorùbá. Àtàwa tá a dúró sí òkè ọya tá a wà ní diaspora tá a sáà ń sọ ti wá báyìí ni kó ṣe rí báyìí. Gbogbo wa náà ẹ yẹ máa bọ̀ tó bá jẹ́ Yorùbá tòótọ́ tó jẹ́ fẹ́ kórílẹ̀-èdè ẹ̀dá máa bọ̀ nílùú ẹ̀ máa bọ̀ Nàìjíríà yìí wá witness wá máa bọ̀. Má kàn dúró sọ̀hún yẹn máa sọ ohun wèrè máa sọ ohun yẹn country tí wọ́n lọ jókòó sí lọ́hún yẹn ó mọ àwọn nǹkan tó là kọjá kó tó di pọ́n débi tó dé. Ẹ jẹ́ ká wa Yorùbá ká gbọ́n ká dúró ti ra wa nítorí èní kọ́ nítorí ọjọ́ iwájú ni. Èmi sọ tèmi o. Ìtókù kó máa gbénu kálukú wa. Ẹ ṣáàjà kọ́mẹ́ǹtì pẹ̀lú ọpọlọ. Ẹ jẹ́ kọ́mẹ́ǹtì pẹ̀lú làákàyè nítorí bóní kálukú ṣe fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ àtẹ́lẹwọ́ ẹ̀ báyìí ló máa fi kọ́ èrè.